Ní orúkọ Ọlọ́run alààyè ni a kí gbogbo wa káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì fún ti ọ̀sẹ̀ yìí, ọjọ́ ìsinmi tí ó ṣáájú Adventi gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ìjọ Anglican ní Nàìjíríà. Àkòrí tí a ti ń gbéyẹ̀wò ni májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè. Ẹ̀ka àkòrí keje ni Olúwa Ọlọ́run gbogbo orílẹ̀-èdè. Orí ọ̀rọ̀ fún tòní ni ìfẹ́ rẹ̀ fún ayé, apá kìíní. Ìlérí májẹ̀mú ìràpadà tuntun. A ní àwọn ibi kíkà fún tòní. Kí a tó lọ ka Bíbélì fún tòní, pẹ̀lú mi níbí, mo ní àwọn bàbá wa nínú Olúwa. Ẹni àkọ́kọ́ ní ọwọ́ ọ̀tún mi ni. Orúkọ tèmi ni Ajíhìnrere Adéọ̀ṣun Babátúndé Timothy láti inú ìjọ Anglican Church Kànga Ìlara Àjídíkìrè. Ní ọwọ́ àlàáfíà mi ni. Orúkọ tèmi ni Ajíhìnrere Olúwaṣeun Mátànmí láti ìjọ Anglican Church ní ilẹ̀ Kétu tí a ń pè ní Kétu ní ilẹ̀ Bẹ̀nẹ̀ ní abẹ́ missionary Adékìnrè ní Ìlara ní ìwà níbí. Ibi kíkà fún ẹ̀kọ́ Bíbélì tòní ní Àìsáyà orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní sí ìkejì àti Jeremáyà orí ìkọkànléníọgbọ̀n ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n sí ìkẹrìnléníọgbọ̀n. Ajíhìnrere Adéọ̀ṣun, ẹ bá wa ka Àìsáyà orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní dé ìkejì. Èèkàn kan yóò sì jáde láti inú kùkùté Jésè wá, ẹ̀ka kan yóò sì hù jáde láti inú gbòǹgbò rẹ̀. Ẹ̀mí Olúwa yóò sì bà lé, ẹ̀mí ọgbọ́n àti òye, ẹ̀mí ìgbìmọ̀ àti agbára, ẹ̀mí ìmọ̀ràn àti ìbẹ̀rù Olúwa. Ajíhìnrere Mátànmí, ẹ bá wa ka Jeremáyà orí ìkọkànléníọgbọ̀n ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n sí ìkẹrìnléníọgbọ̀n. Wò ó, ọjọ́ ń bọ̀ ni Olúwa wí, tí èmi ó bá ilé Ísírẹ́lì àti ilé Júdà dá májẹ̀mú titun. Kì í ṣe májẹ̀mú náà tí èmi bá bàbá wọn dá ní ọjọ́ náà tí èmi fà wọ́n lọ́wọ́ láti mú wọn jáde láti ilẹ̀ Íjíbítì, àwọn tí wọ́n dá májẹ̀mú mi, bí èmi tilẹ̀ jẹ́ alákòóso wọn síbẹ̀, lé Olúwa wí. Ṣùgbọ́n èyí ni májẹ̀mú tí èmi ó bá ilé Ísírẹ́lì dá lẹ́yìn ọjọ́ wọn nì, lé Olúwa wí. Èmi ó fi òfin mi sí inú wọn, èmi ó sì kọ sí àyà wọn, èmi ó sì jẹ́ Ọlọ́run wọn, àwọn ó sì jẹ́ ènìyàn mi. Wọn kì yóò sì kọ́ni mọ́ ẹnìkíní ẹnìkejì rẹ̀ àti ẹ̀gbọ́n àbúrò rẹ̀ wípé, mọ Olúwa, nítorí pé gbogbo wọn ni yóò mọ̀ mí, láti ẹni kékeré wọn dé ẹni ńlá wọn, lé Olúwa wí. Nítorí èmi ó dárí àìṣedéédé wọn jì, èmi kì yóò sì rántí ẹ̀ṣẹ̀ wọn mọ́. Ẹ ṣé. Èròǹgbà wa fún ti òní ni láti ní òye àfihàn ìfẹ́ Ọlọ́run nínú ìlérí májẹ̀mú tuntun àti láti tan ìmọ́lẹ̀ sí májẹ̀mú tuntun fún ìràpadà ènìyàn. Ìfáàrà, ìṣòtítọ́ Ọlọ́run àti oore ọ̀fẹ́ ni a ti fi hàn níní àwọn ìlérí rẹ̀. Ohun tí májẹ̀mú láíláí sọ nípa májẹ̀mú tuntun tí a ń retí ni pé Ọlọ́run yóò ṣe ohun tí májẹ̀mú láíláí kùnà láti ṣe fún àwọn ènìyàn. Ìràpadà ní ìdáǹdè nípa sísan ìràpadà ti májẹ̀mú tuntun pé ní ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀, ikú àti ìbínú Ọlọ́run nípasẹ̀ ìrúbọ Kristi. Ẹsẹ̀ Bíbélì tí a mọ̀ dáradára ni Jòhánù orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún gbé òtítọ́ mẹ́ta pàtàkì kalẹ̀
lọ́nà tí ó yé ni. Èkíní, ìfẹ́, ìwà Ọlọ́run tí ó jẹ́ kárí ayé. Èkejì, bí ó ti jẹ́ onífarajìn. Àti ẹ̀kẹta, ète ayérayé rẹ̀. Tí a bá wo ẹ̀kọ́ Bíbélì fún tòní, ó ń sọ fún wa wípé májẹ̀mú kan wà tó jẹ́ májẹ̀mú àtijọ́, èyí tó ní ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ ewúrẹ́, ẹ̀jẹ̀ àgùntàn, ẹ̀jẹ̀ òbúkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nígbà tí àwọn májẹ̀mú yìí ti kùnà, Ọlọ́run nípa ìfẹ́ rẹ̀ fún aráyé, ó fi àyè sílẹ̀ fún májẹ̀mú mìíràn láti jẹ́ ọ̀nà fún ìgbàlà, ìdáǹdè àti ìdáláre kúrò nínú ìbínú àti ikú òjijì àti ikú ayérayé. Nípasẹ̀ bẹ́ẹ̀, ó fi ìfẹ́ rẹ̀ hàn fún wa, ní ó fi ọmọ rẹ̀ fún wa láti kú nítorí ẹ̀ṣẹ̀ wa, pé ẹnikẹ́ni tó bá gbà á kí ó lè jogún ète ayérayé rẹ̀ fún ẹ̀ran ẹ̀dá ènìyàn. Ìbéèrè fún ìjíròrò. Ìbéèrè àkọ́kọ́, báwo ni ìfẹ́ Ọlọ́run fún ayé àti ìlérí rẹ̀ nípa májẹ̀mú titun ìràpadà ti yé ọ sí? Ajínrere Adéọ̀sùn, ẹ bá wa dáhùn ìbéèrè yìí. Bí májẹ̀mú titun ìràpadà ti yé mi sí ni wípé Ọlọ́run ṣe ètò májẹ̀mú titun ìgbàlà ọkàn ènìyàn kúrò nínú ẹ̀ṣẹ̀ tàbí ìdájọ́ Ọlọ́run tí ń bọ̀. Ó tún jẹ́ ìdáǹdè kúrò lọ́wọ́ ìdè ẹ̀ṣẹ̀ àti ti ikú, gẹ́gẹ́ bí a ti rí nínú Jeremiah 31 láti ẹsẹ̀ 31 yẹn. Ẹ ṣé. Ọlọ́run ṣe àgbékalẹ̀ májẹ̀mú tuntun fún ìdáǹdè kúrò nínú ẹ̀ṣẹ̀, láti tú àwọn èèyàn sílẹ̀ kúrò nínú ìgbèkùn, pé ẹnikẹ́ni tí ó bá gba Jésù ní Olúwa tó lùgbàlà, ẹ̀ṣẹ̀ kò ní jọba lé e lórí, ikú kò ní jẹ́ òpin ẹ̀mí rẹ̀. Olúwa yóò ràn ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́. Ìbéèrè kejì, àwọn ẹsẹ̀ Bíbélì wo ni ó ṣègbè lẹ́yìn ìfẹ́ Ọlọ́run fún ayé àti ìlérí májẹ̀mú tuntun ti ìràpadà? Ajínrere Mátànmí, ẹ bá wa tan ìmọ́lẹ̀ sí ìbéèrè yìí. Ìbéèrè yẹn béèrè wípé ẹsẹ̀ Bíbélì wo. Tá bá wo Genesis orí kìíní ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n sí ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n, ó ṣàlàyé fún wa. Tá bá ka ibẹ̀ yẹn, Ọlọ́run fi ìfẹ́ hàn sí wa láti dá wa ní àwòrán ara rẹ̀. Ó sì gbé ìṣàkóso ayé lé ọwọ́ àwa ọmọ ènìyàn pé ká máa bí sí, ká máa rẹ̀ sí, ká sì máa ṣe ìkáwọ́ ohun gbogbo tí òun dá. Èyí ń fi ìfẹ́ Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run yẹn ń fi ìfẹ́ Ọlọ́run sí wa hàn. Bákan náà, tá bá wò ó nínú ìyìnrere Jòhánù orí 3 ẹsẹ̀ 16, ìyẹn náà sọ fún wa bákan náà pé nítorí pé Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa, pé kí ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kó má bàa ṣègbé. Ní gbogbo àgbáyé, ẹnikẹ́ni tó bá ti lè gba Jésù Kristi gbọ́, tó darapọ̀ mọ́ májẹ̀mú titun yìí, Ọlọ́run ṣe àǹfààní fún un láti gba irú ọkàn ẹni bẹ́ẹ̀ là. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí ó ń fi ìfẹ́ Ọlọ́run sí wa hàn ní inú ibi kíkà wa tòní yìí. Ẹ ṣé púpọ̀. Èyí fìdí rẹ̀ múlẹ̀ wípé ìfẹ́ Ọlọ́run fún ìran ènìyàn kìí ṣe fún ẹ̀yà kan. Gbogbo ènìyàn, gbogbo àwòrán Ọlọ́run tí a dá, òun ni ìfẹ́ Ọlọ́run wà fún. Tiwa ni ká mọ Jésù ní Olúwa tó lùgbàlà gẹ́gẹ́ bí ọ̀nà sí ìyè ayérayé. Oore ọ̀fẹ́ yìí lórúkọ Jésù kò ní bọ́ sọnù mọ́ ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́. Ìbéèrè kẹta, kí ni ìdí tí májẹ̀mú tuntun ìràpadà fi ṣe pàtàkì tí a sì dá a láre? Ajínrere Adéọ̀sùn, ìdáhùn ìbéèrè yìí. Ìdí tí májẹ̀mú tuntun fi ṣe pàtàkì tí a fi dá a láre ni pé ó jẹ́ májẹ̀mú tí ó ní í ṣe pẹ̀lú ẹ̀mí Ọlọ́run àti ọ̀rọ̀ rẹ̀, gẹ́gẹ́ bí a ti rí kà nínú Àìsáyà 59:19-21. Ẹ ṣé. Májẹ̀mú yìí ní í ṣe pẹ̀lú ẹ̀mí Ọlọ́run àti ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́run sọ fún wa wípé Ọlọ́run ni ẹ̀mí náà, pé níbi tí ẹ̀mí Ọlọ́run bá wà, níbẹ̀ ni òmìnira gbé wà. So májẹ̀mú ní í ṣe pẹ̀lú ẹ̀mí rẹ̀ àti agbára tó ń bẹ nínú ọ̀rọ̀ rẹ̀ tó ń sọ ènìyàn di òmìnira. Olúwa yóò ràn wá lọ́wọ́. Ìbéèrè kẹrin,
ní èrò tirẹ̀ ajínrere Mátànmí ṣàpèjúwe ìṣòtítọ́ àwọn kìrìsìtẹ́nì ayé òde òní kan sí ìlérí májẹ̀mú tuntun yìí. Ìṣòtítọ́ májẹ̀mú yìí, àwọn kìrìsìtẹ́nì kan jẹ́ olóòótọ́ sí májẹ̀mú yìí nígbà táwọn mìíràn sì jẹ́ aláìṣe òótọ́ sí. Ṣùgbọ́n ìṣòtítọ́ àwọn tá a lè pè ní àwọn tó jẹ́ olóòtítọ́ sí gẹ́gẹ́ bí a ṣe rí nínú Hébérù orí 9 ẹsẹ̀ 11 sí 14, ó fìdí ẹ̀ múlẹ̀ fún wa pé àwọn tó dúró nínú májẹ̀mú ètùtù tí a fi Jésù Kristi ṣe nínú ìgbàgbọ́ nínú Jésù Kristi, tí wọ́n dẹ̀ dúró nínú ẹ̀jẹ̀ májẹ̀mú yẹn, tí wọn ò ní ohun mìíràn tó dàpọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù, tí wọ́n gbàgbọ́ nínú ètùtù tí a fi ẹ̀jẹ̀ Jésù ṣe. Àwọn wọ̀nyí ni wọ́n jẹ́ olóòótọ́ sí májẹ̀mú náà. Àwọn wọ̀nyí ni wọ́n jẹ́ olóòótọ́ sí láì ní ohun mìíràn tí a fi kún ìgbàgbọ́ nínú Jésù Kristi. Ẹ ṣé púpọ̀. Ìṣòtítọ́ àwọn kìrìsìtẹ́nì lóde òní ló ní ṣe pẹ̀lú jíjẹ́wọ́ Jésù ní Olúwa àti Olùgbàlà, àti dídi ìlérí àti òfin rẹ̀ mú láì bójú ẹ̀yìn. Agbára tá ó fi dúró títí dé òpin ẹ̀mí wa àti àwa àti àwọn olùgbọ́ wa gbogbo, Ọlọ́run aláàánú yóò fi fún ẹnì kọ̀ọ̀kan wa. Ìparí, nígbà tí májẹ̀mú àtijọ́ jẹ́ ohun tí a kọ sínú wàhálà òkúta, májẹ̀mú tuntun ni a kọ sí ọkàn àwọn onígbàgbọ́. Nítorí náà májẹ̀mú tuntun jẹ́ ti inú, títí ayé, kárí ayé, láti ní gbèdéke bí ó ti jẹ́ láì ní gbèdéke bí ó ti jẹ́ gbogbo ènìyàn ni ó wà ní àǹfààní láti ní ìbáṣepọ̀ tímọ́tímọ́ tí ọlọ́dọni pẹ̀lú Ọlọ́run. Yẹni pé májẹ̀mú tuntun yìí kò ní òdiwọ̀n. Tiwa ni ká jẹ́wọ́ Jésù ní Olúwa tó lùgbàlà, ká di ẹni ìràpadà nípa ikú rẹ̀ lórí àgbélébùú. Tí a bá ti gbà á, tí a sì jẹ́wọ́ rẹ̀ ní Olúwa tó lùgbàlà, ẹ̀jẹ̀ rẹ̀ tó tasẹ́lẹ̀ lókè ní Kávárì ó ń ṣiṣẹ́ fún ìràpadà wa kúrò nínú ìbínú Ọlọ́run èyí tí ó ń bọ̀. Oore ọ̀fẹ́ tí a ò fi ní jogún ìbínú Ọlọ́run, ó gbàdúrà fún gbogbo wa. Ọlọ́run nínú àánú rẹ̀ yóò fi fún ẹnì kọ̀ọ̀kan wa. Fún ìrònú, oore ọ̀fẹ́ Ọlọ́run ni ó ń rú Ọlọ́run sókè láti ṣe ìlérí májẹ̀mú tuntun. Oore ọ̀fẹ́ Ọlọ́run ni ó ń rú Ọlọ́run sókè láti ṣe ìlérí májẹ̀mú tuntun. Oore ọ̀fẹ́ tí a ti rí gbà, ẹ jẹ́ káwa náà ká lò ó kí a lè jogún májẹ̀mú tuntun, kí a lè di alábùkún fún ní ọjọ́ ayé wa. Àkọ́sórí wa ó wà nínú ìwé Jeremáyà orí 29 ẹsẹ̀ 7. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa ká jùmọ̀ jọ dohùn pọ̀ láti kà á. Ṣùgbọ́n èyí ni májẹ̀mú tí èmi ó bá ilé Ísírẹ́lì dá lẹ́yìn ọjọ́ wọn ni Olúwa wí. Èmi ó fi òfin mi sínú wọn, èmi ó sì kọ ọ́ sí àyà wọn, èmi ó sì jẹ́ Ọlọ́run wọn, àwọn ó sì jẹ́ ènìyàn mi. Àwọn yóò sì jẹ́ ènìyàn mi. Fún ẹnikẹ́ni tó bá ti gbà á gẹ́gẹ́ bí Olúwa tó lùgbàlà, yóò di ènìyàn Ọlọ́run. Ẹ ṣé púpọ̀. Lẹ́ẹ̀kan sí, mo kí ajínrere Adéọ̀sùn wípé ẹ kú ohùn látòwúrọ̀. Bákan náà ni mo kí ajínrere Mátànmí fún iṣẹ́ Olúwa. Ọlọ́run náà àánú rẹ̀ yóò máa tún agbára yín ṣe. Èmi náà gẹ́gẹ́ bí olóòtú fún ẹ̀kọ́ bíbélì ti ọjọ́ òní ni àlùfáà C.A. Adéyẹfá láti olú ìjọ Cathedral Diocese Yewa. Ẹ ṣé púpọ̀, kí Olúwa kí ó wà pẹ̀lú gbogbo wa. Àmín.